ẹ kí pókú ọdún òwe ẹ kí pókú ọdún òwa gbogbo èèyàn tí ń bẹ nílẹ̀ yìí ẹ kí pókú ọdún ẹ kí pókú ọdún òwe ẹ kí pókú ọdún òwa gbogbo èèyàn tí ń bẹ nílẹ̀ yìí ẹ kí pókú ọdún Kádéníkẹ́ òwe Kádéníkẹ́ òwa ẹni mi ló ń ṣọdún lónìí Kádéníkẹ́ ẹni mi ló ń ṣọdún lónìí Kádéníkẹ́ Adéníkẹ́ Adams Àjàyí mo láṣẹ yìí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ni láṣẹ lẹ́dùmarè mo ní bó báwọn olùgbọ́n ní kojú ìrè ló pòólé bó wọn àfẹ̀rẹ̀mọ̀jò ní kojú ìrè ní sáré o mo ní bẹ́yìn bá ti lé lọ́dún babú ṣe gangan ni mo ní bẹ́yìn bá ti lé lọ́dún mo ní bí pèrègún báyà máwọ̀ tuntun bọ̀ wọlé ayé ọdọọdún lẹ́ ó máa bẹ̀ láṣẹ lẹ́dùmarè màmá ń bọ́dẹ̀ kan lọ́rọ̀ oko ló bá pẹ̀rùn kété wálé ikú ti ré eyín kété àrùn ré eyín kété àṣeyìí ré eyín kété ìbànújẹ́ ti ré eyín kété ní láṣẹ ọba mi òkè mo lọ́dẹ kan ló tún roko ló bá pẹ̀ràn wàwá wálé owó wá yín wá ọmọ wá yín wá ìfọ̀kànbalẹ̀ wá yín wá ìgbéga ti wá yín wá ní láṣẹ Elédùmarè Adéníkẹ́ ayaba Samson Àjàyí ọmọ olówó làgbà ọmọ balógun dòdòdáwà màmá Tolú màmá Tóbi màmá Tósìn mo ní kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ fẹ́ wú parí kẹ́ ẹ sì tún fẹ́ èrìgì ìjòbí àpọ́n bẹ́pọ̀ rẹ adọ́gbadélẹ̀ tóun ní olójú èdè ìbàdí àrán mo lẹ́wà yín ò ní ṣá ẹwà yín ò ní tí láṣẹ Elédùmarè ní báwọn tó kó rókòdókò rókòtò Adéníkẹ́ ibi búkì lónìí mọ́ kì í yín bí ológun ẹrú ó ní Àbẹ̀ní Akéwì dákun tara ṣàṣà lọ́ba mi kí aláṣẹ Nikki Mission Foundation tí ń bẹ ní Nàìjíríà ti sì ń bẹ nílùú London màmá mọ̀lẹ́ ò ní fẹ́ lẹ́yìn ìṣàṣemọ́ àní ẹ̀jẹ̀ ń tara ṣàṣà ó di inú ilé àwọn bàbá ẹ̀yìn gangan ni ọmọ Ṣàgámù ẹ̀yin lọmọ mọlẹ̀ tí ń jẹ́ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ọmọ egúngún ọmọ Àgẹmọ ọmọ gbàgbé èjì òrìṣà ni wọ́n kì ní ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọmọ Bálùfọ̀ ibi ọba dẹbọnù sínú inú ilé àwọn bàbá ẹ̀yìn àgùntàn ọlọ́gbà mo ní bó rágùntàn bó rẹ́yẹlé ẹja máa lọ aṣọrò àṣẹ ẹ̀sà agbẹ́gbà ajẹ́rẹ́ rẹ mọ ilé àfíjú obìnrin tí fọkọ rẹ̀ ìjà pinnu bàbá yín ló lówó sílẹ̀ lájà bàbá tí yín ní fọwọ́ bí ẹni fọyín gan àní ó jẹ́ ń sísá ara ṣàṣà ó ti inú ilé àwọn ọkọ rẹ̀ gangan ni akàkà rẹ̀ mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọkọ rẹ̀ nílùú Ìjẹ̀bú ẹ̀yin ló máa kàkàlà dá ọmọ àfàdágùn wa ọmọọba alákàkà ọmọọba aládẹjọ bí òkè bọtẹ lẹrù ọmọ abẹrin tán tí ó gbọ́dọ̀ jẹrin ni wọ́n kì í ní ilé àwọn bàbá àti wọn gangan ni ọmọ olóbì kan wọrọkọ lẹbọ ọnà èyí tí ó ṣàánú ẹni àwọ sápò ẹni èyí tí ò sì ní ṣàánú ẹni àwọ sínú gbó èrè burúkú àrò òun mú jẹ ọmọ balógun dòdòdáwà mo ní bẹyàn bá ná ọmọ balógun ẹsẹ̀ gírí àwọ lù mo ní bẹyàn bá ná ọmọ balógun ìdágìrì àwọ nù lé wọn kankan ni Adéníkẹ́ aláṣẹ Nikki Mission Foundation mọ́lá ò nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ iléeṣẹ́ yín ò ní jóná ẹ ò ní tẹ́ ẹ ò ní tí gbogbo ohun tá ẹ ti fi irun dúdú kó jọ ẹ ní fi irun funfun sunkún lórí wọn ẹ ní dẹni akọlẹ̀bọ lójijì ọkọ̀ ò ní kú mọ́ yín lórí ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ láṣẹ Elédùmarè mo ní kò ní já ṣe mọ́ kò ní já ṣe ọjọ́ ìbí yín o kò ní já ṣe ọjọ́ ayọ̀ yín o kò ní já ṣe mọ́ Àbẹ̀ní Akéwì lèmi jẹ́ ọmọ amúbí ẹ̀yà.